kí lẹ wá rí sí ọ̀rọ̀ ìlú báyìí mo ní kí lẹ wá rí sí ọ̀rọ̀ ìlú báyìí kí ló dé tí ò yé yín. Tinubu ni ó ká wa kó. Tinubu ká yín kò ṣe bí wọ́n gbà tó sọ pé èmi ló kàn gbogbo yín bẹ́ẹ̀ mọ́. Gbà tó ní àwọn ló kàn àwọn yẹn ó yẹ kán dé fásitì pé kí ló kàn wọ́n. ó yẹ kán ṣe kí ni. ó yẹ kán dé fásitì pé kí ló kàn wọ́n gbà yẹn wọ́n dé fásitì. wọn àti fásitì bóyá ire ló kàn wọ́n ni bóyá ìyà ló kàn wọ́n. bóyá ire ló kàn wọ́n bóyá ìyà ni wọ́n dé fásitì. èwo ló wá kàn wá báyìí. ìyà bí. ayọ̀ la máa sọ pé ìyà tó ní tẹ́ẹ̀ bá tó lọ pè ìyàwó ilé tó wà lẹ́yìn wàhálà kan. ó lágbára báyìí o tí ọgbà mẹkáníìkì gbẹ wọ́rọ́wọ́rọ́ báyìí everybody. àwa náà wá kàn sọ́fà ju àwọn oníṣẹ́ ọwọ́ ṣèbáwọn tó ti ṣe wọ́n á sáà dín àkànní pàdé òṣùwọ̀n. oníṣẹ́ ọwọ́ ló sọ́fà jù. àwa tá a kàn dé anything kò sẹ́ni tì. bó ti gbà táwọn sọ wípé ẹja pórílẹ̀-èdè ẹni rárá ẹni ká má. ìlú àwọn mi ò ní kàn bí pé kàn ṣá síra tèmi ó ti pẹ́ tí mo ti ní kàn ṣá. kàn ṣá síra káyọ̀bọ̀dé kó nígbó dágbó sí méjì ó ti pẹ́. kàn ṣá kó ní kálukú máa kó ti tiẹ̀ lọ. máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. way forward nìyẹn. Ọlọ́run ẹ̀yin náà fọwọ́ sí. ó ti pẹ́ èèyàn tí ó bá mọ orílẹ̀-èdè tí ó bá mọ bí ìlú ṣe rí ló ti máa ní pé kán máa pín ìlú ti pọ̀ jù. ó ti pọ̀ jù fún àwọn tó dẹ̀ ń ṣe olórí wa wọn ní mẹ́mórì láti control. àwọn ní plate tó fẹ́ mọ̀ kí náà fẹ́ mọ̀ tá à ń ṣe ń bí. bẹ̀rẹ̀ tó fẹ́ pé Yorùbá land àwa Oòduà àkádúró bí eléyìí àwọn Haúsá kan jó sọ́hún yẹn àwọn Yíbò náà kan di ọ̀hún yẹn mú. kóníkàlùkù di ilé bàbá ẹ̀ mú. à ń lọ bá gọ́vnà wa president wa pé orí ni fẹ́ burú ni ẹ ṣe bẹ́ẹ̀ àti dá Àbújá gan tẹ̀wọ̀n. so Àbújá náà ti ń pàṣẹ ilẹ̀ Yorùbá. wọ́n ti ń pàṣẹ ilẹ̀ Yorùbá Haúsá ló ń pàṣẹ fún wa. Haúsá ló ń pàṣẹ fún ilẹ̀ Yorùbá. kò dẹ̀ kó dí báyìí. kí lẹ rò pé way forward. way forward ni pé ká pín. ká pín orílẹ̀-èdè yìí. kan dé sí méjì mẹ́ta kóníkálùkù máa lọ. kóníkálùkù máa kóníkálùkù máa jórúkọ bàbá ẹ̀. kóníkálùkù máa jórúkọ bàbá ẹ̀ normal nǹkan tó lè pè wá nìyẹn. tó lè fún wa lórí ọ̀fẹ́. tó fún wa lórí ọ̀fẹ́ jù tó fún wa ní orí ọ̀fẹ́ gidi. tí oníṣẹ́ ọwọ́ gan máa fi rí ọwọ́ lọ fi lẹ́nu. oníṣẹ́ ọwọ́ máa fi rọ́ bọnu. tàbí tó na alẹ́ rí lẹ́kọ́ alẹ́ rí mọ́tò rẹ̀. alẹ́ rí mọ́tò gùn àwọn alẹ́ gbogbo wa àjọ wà pọ̀ orílẹ̀-èdè gbogbo wa àmọ́ra wa àmọ́ àwọn tájọ wà kì í ṣe pé bá kí àwọn kan wà lọ́hùn kí àwọn ó ti jìnnà kí gbogbo wa wà ń bí ká mọ̀ pé àwọn ilẹ̀ Yorùbá lélẹ́yìí o. ṣé ẹ gbàgbọ́ pé tí Yorùbá bá dá dúró ìyà ò ní jẹ Yorùbá. ìyà ò lè jẹ wá láyé ìyà ò lè jẹ wá sà. pé a ní nǹkan tí a lè. a lè fi sustain náà ṣèlú gbogbo àwọn gbó tí wọn jẹ́ ká wọ́ ọmọ yẹn ṣèbí à lè wọ́. gbogbo àwọn wo ni ò jẹ́ ká wọ́ gbó. àwọn Fúlàní ni àwọn Haúsá náà ni ibẹ̀ náà àtọ̀dọ̀ wọn náà ni wàhálà yẹn ti wà. wọn à jẹ́ ká wọ́ gbó. àwọn Yorùbá dẹ̀ sọ wípé ìgbẹ́ lowó wà. bàbá mò ń fọ mọ́tò ní last time nínú ilé mi bẹ́yẹn bàbá yẹn ń jí lọ bàbá yẹn lọ àwọn mítìn olóyè ìlú yẹn wọ́n wá béèrè lọ́wọ́ bàbá yẹn pé bàbá kejì yẹn wá jáde àwọn mi ibi sóòmù ó wá ní òun fẹ́ dọ̀dọ̀ ọ̀rẹ́ kan pé wọ́n ní mítìn ní palace olóhùn ní pé olóhùn mọ̀ pé palace lọ́wọ́ pé òun lóko bí oko lọ́wọ́ oko kẹ̀ pé òun lóko ipe láyé tí orí èèyàn tí wọ́n dorí ẹja lọ yìí ipe òun lóko níwòyí oko kẹ̀ pé kò sí lọ ibẹ̀ ni mo fọ mọ́tò sí ni mo ti wọlé. orí èèyàn wọn dorí ẹja lọ. oníláyé tí orí ẹja wọn dorí èèyàn lọ yìí oníláyé tí orí ẹja wọn dorí èèyàn lọ yìí olóhùn lóko báyìí o pé òkò lọ pé òun lóko. torí kó má bàa pàdé Fúlàní lóko. oníláyé tí orí ẹja wọn dorí èèyàn lọ yìí ọ̀rọ̀ yẹn mo kọ́kọ́ wò. ṣé ká sọ pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò rí ni n tó ń ṣẹlẹ̀ yìí. àwọn àgbààgbà náà rí wọ́n rí kì í ṣe pé wọ́n rí. wọ́n fi ń ṣe kàkó àbí àwọn wẹ̀wù àìdùnkè àkókàn mi. nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé àwọn pé àwọn yẹn ń wò pé kò sí nǹkan tó kàn wọ́n tí wọ́n pé ṣèbá àlàwà ṣé Tinubu ń lo oko ni ṣèbá àlà ń lo oko. tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo mọye kókò tí mo máa ń arrange bẹ́ẹ̀ tí mo ṣe gan-an máa kó máa lùgbàánú rẹ̀ lọ so mi ò kàn stress ara mi rárá nǹkan tá bá ti dé àdá máa. wọ́n lé wa sóko so káṣá máa fowó ra gbogbo ẹ̀ ẹ̀yin sọ pé àwọn títí Yorùbá bá pín báyìí ká tó lè ní ìsinmi àbí. ká tó lè ní ìsinmi nǹkan tó lè pè wá ní àbá mi lè pa ká kóníkálùkù wà lọ́tọ̀ọ̀tọ̀. kóníkálùkù máa jorúkọ bàbá ẹ̀. àbí kí ló ní mo sọ aláyé. ara ọmọ. àwògbọ́ wọn lọ́mọ èmi ló kàn ní ẹ́ eléyìí ò sọmọ èmi ló kàn o ọgbà mẹkáníìkì lè rí tó dá yìí o ẹjọ́ o ṣe ń wo ọgbà mẹkáníìkì rẹ o ibi ìbàyẹ̀ tẹ́lẹ̀ bí ọjà ni everybody ti lọ páàkì mọ́tò ẹ̀ sílé eléyìí tó wọ́n páàkì wọ́n ti àbádọ́n ẹ̀ sọ́dọ̀ mẹkáníìkì the way forward ọ̀nà àbáyọ kan tó kù fún wa àfi tá a bá máa parọ́ fún ara wa òun náà ni pé kí orílẹ̀-èdè wa kó dúró ọgbà mẹkáníìkì rẹ o ṣe rí wọ́n pọ̀ níbí báyìí àwọn méjì ẹni tó bá mi sọ̀rọ̀ ẹ panẹ́bìtà ni àwọn mẹkáníìkì tó kù wọn wá àwọn tó wà nínú wọn lẹ̀ wò lábẹ́ igi bẹ́ẹ̀ tán oníkálukú jókòó tó ń sọ̀rọ̀ a ní ìlú yìí ti dorí kodò
ìlú yìí ti dorí kodò orúkọ àjòjì tá a gbà ló ń fìyà jẹ wá ká tètè tú ọmọlúàbí wa ṣe bí ó ní bàbá wa Káyọ̀dé Fáṣọlá ni ó ní àyè ṣì wà láti tọ́mọlúàbí ẹ ṣe àyè ṣì wà láti tọ́mọlúàbí ẹ ṣe àyè ṣì wà fún ìran Yorùbá láti tọ́mọlúàbí wa ṣe ìbágbépapọ̀ àwa àti Fúlàní àti Ìgbò kò lè so èso rere ojú wa náà sì ń sọ fún wa ní Ìgbò fi ń sọ fún wa wípé it is a taboo pé káwọn máa talẹ̀ wọn fún àjòjì àwa lájòjì o but it's not a taboo Yorùbá ń talẹ̀ wọn fún àjòjì àdẹ̀ronú àwọn ọmọ wa ń kàwé wọn ò ríṣẹ́. This is time for us to live please ẹ jẹ́ á rò dáadáa àkókò rẹ̀ láti rò ó ọ̀pọ̀lọpọ̀ epo mọ́tò epo bẹtiró ó ti gba mọ́tò nídìí oní ọ̀pọ̀lọpọ̀ nù wa èmi náà bá kókó ẹni bá ní Corolla o kó gbélé fún wa ká máa fi ṣiṣẹ́ Yorùbá káàkiri o wọ́n ní Corolla yìí mepo 205 208 wọ́n ní kì í mepo ó kéré jowó ẹ̀ ẹ̀bùn wa o ká máa fi ṣiṣẹ́ Yorùbá káàkiri Sienna yìí fíàmù ni ó ti gbépo 40,000 lẹ́nu àárọ̀ yìí sì mo ti repo more than 50,000 naira torí orílẹ̀-èdè tá a bára wa ni Yorùbá let us think twice orí adé wa kórí adé wa mọ́ sùn ta ètò Ọlọ́run fún wa ló yẹ ká dúró lé lórí ihun tó yẹ kọ́lọ́run ó ṣe fún ìran Yorùbá Ọlọ́run ti ṣe ibi tó yẹ kọ́lọ́run ó tò Yorùbá sí Ọlọ́run ti tò wá bẹ̀ bẹ́ẹ̀ ni àwa la ọ̀nà wíwọ́ fún ara wa àwọn bàbá wa Jésù àjàrà ẹ̀yin wa ń kan àwa ọmọ lẹ́ni but we have opportunity to amend the way láti bọ́ sójú ọ̀nà náà ká padà sí ìdá tí Ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run dá ìran Yorùbá ká padà sí orísun wa the only solution to our problem bẹ́ẹ̀ ni èèyàn kan bá sọ fún yín pé ìgò bẹ̀tà yẹn náà ti ń pariwo since 1999 mo sọ nínú ọ̀rọ̀ mi lánàá ohun tí Ọbásanjọ́ fi campaign òun ni Yar'Adua fi campaign ní Jonathan fi campaign ní Buhari fi campaign òun náà ní Tinubu fi campaign nothing wọn á ní kẹ́ ẹ dúró ìnira yìí kó bàa lè dáa ní at the end of the day ẹ mọ̀ tinú ìnira bọ́ sínú ìnira ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní mọ́tò ló ti páàkì mọ́tò wọn lé ṣèbẹ́ ẹni bá jẹun kánú ní ra mọ́tò ní gun mọ́tò tí ò bá jẹ́ pé orú ìrìn alárìnyè of Yorùbá land táwa ń ṣe káàkiri ìbá owó tá a fi ń repo mọ́tò sí mọ́tò yẹn ṣe ló yẹ káwa náà ká máa fi tọ́jú ìyàwó ká máa fi tọ́jú ọmọ ilé ká máa fi wòran bọ̀tì èmi dẹ́ mọ̀ pé tí àwọn ọ̀tá wa ń fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ká dé ìdajì ọ̀nà ká sọ pé ó ti sú wa ká lè wá gbògo lórí wa bẹ́ẹ̀ dẹ̀rẹ́ iṣẹ́ Olúwa ni kò lè bàjẹ́ ènìyàn lè da ọ̀nà ènìyàn rú ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tó lè da ọ̀nà Ọlọ́run rú ọ̀nà Ọlọ́run ni orílẹ̀-èdè Yorùbá ètò Ọlọ́run ni ìmísí Ọlọ́run ni we must join hands together let us join hands together and reject Nigeria ó ṣe bí ibi àsálà wa ìnira ló jẹ́ fún wa mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ojúmọ́ o ẹ̀jẹ̀ àjọrò ọmọ Luka the Great bó lè po lọ́dọ̀ yín o ẹ̀jẹ̀ àjọrò ẹnìkan òun ló mọ̀ o ẹ má jẹ́ ó kàn wá pa o Yorùbá ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa ó dàbí ẹni tó ní kó ṣe tó lóun ò lè ṣe tó kó má dé gbà tí ọ̀rọ̀ yìí bá bọ́ sẹ́yìn tán kí gbogbo wa tó mọ̀ wípé ó yẹ ká jáde síta ká jà fún ẹ̀tọ́ wa. Let us stand up and fight for our own nation. Let us stand up and fight for our freedom. Tí a bá jà fún freedom wa to become a independent ó máa lágbára o. That is why you see them. They always told them that they are owner of Nigeria. And it's true. This is time for us to reject Nigeria totally. Inú ìnira ní Nigeria. Ọlọ́run ò dẹ̀ dá wa nídàá ká máa gbégbé ayé ìnira. Ẹ ṣé gan, God bless you. Lẹ́ẹ̀kan sí. Ẹni Ọlọ́run bá bù kó bùn wá o
ẹni bá níbi Corolla ẹjọ́ torí Ọlọ́run ká máa fi ṣiṣẹ́ Yorùbá káàkiri eléyìí ọ̀rọ̀ epo yìí ti fẹ́ gbẹ̀mí èèyàn o fi ẹmẹrẹ kan ó ti lọ but wọ́n ní Corolla yìí jẹpo abẹ̀bẹ̀ ni o if God give you chance not only me Ìkúdídé Ọmọlúkà Òmeyọ̀ wà ní Abẹ́òkúta bàbá Èkìtì ní Èkìtì ń bíbà yìí àwa mídíà tá à ń rìn sókè tá à ń lọ sódò epo yẹn ti fẹ́ máa ṣe wa nígi ẹ̀yìn ẹjọ́ torí Ọlọ́run and maintenance of the cars àwa ò dẹ̀ fẹ́ kí iṣẹ́ Yorùbá ní ìṣẹ̀kó dúró torí pé a mọ̀ pé ìlérí Ọlọ́run ni fún ìran Yorùbá. God bless you and good morning.